mo kí onílé, mo kí àlejò, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí a rò pé kò sí mọ́. 080 61 48 254 090 72 79 33 48. Ẹ jọ̀ọ́ WhatsApp number 080 61 48 254. Òun ló sábà ló ń lọ dáadáa. Ẹ jọ̀ọ́. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, mo máa ń sọ pé ẹnikẹ́ni tó bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀, ẹ fọwọ́dù àwọn ìbéèrè yín, ẹ fọwọ́dù iṣẹ́ tẹ́ fẹ́ béèrè, ẹ wá béèrè lábẹ́ bá a ṣe ń dáhùn ìbéèrè nìyẹn. Ẹni tá a bá ti ṣẹ̀ níbi pé kán béèrè ká mọ́ tètè dáhùn, ẹ dákun ẹ má bínú. Ìbéèrè tó question tó wà ní orí WhatsApp mi tí yóò bá lé 100, so one step before another, ẹ má bínú. Bẹ́ẹ̀ ni a ṣe ń ṣe. Tá a bá ní ká jókòó ti ìbéèrè nìkan odidi ọjọ́ mẹ́ta, àní kódà èèyàn ní mú iṣẹ́ kankan ṣe, èèyàn kàn máa dáhùn béèrè lọ ni. So ìdí nìyẹn. Tí mo bá wá ń sọ nípa pé ìmùlẹ̀, mo máa ń sábà sọ̀rọ̀ ìmùlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò kí ń ka ìmùlẹ̀ kún, ọ̀pọ̀lọpọ̀ ni ò kí ń ka ẹ̀bẹ̀ àgbà kún, tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ntí a gbọ́dọ̀ kà kún nítorí wípé bí ara táyé ṣe rí ti Kẹ́hìndé ò rí bẹ́ẹ̀. Ìmùlẹ̀ dáa púpọ̀, ìmùlẹ̀ ó dáa púpọ̀. Àwọn àṣírí máa ń bá ìmùlẹ̀ lára ni. Ìmùlẹ̀, tí ìmùlẹ̀ tó ìmùlẹ̀ bá wà lára, tí ìmùlẹ̀ tó jẹ́ dáadáa bá wà ní ara, ohun tó máa ń mú àṣírí jẹ́ dáadáa. Ǹjẹ́ ó ti lo ìmùlẹ̀ rí tó kí wàá débi tó bóyá o fẹ́ ṣèbéèrè sí nǹkan tí wọ́n, tàbí wàá pàdé èèyàn lójú ọ̀nà á sọ fún ọ pé ọkùnrin ni ọmọ àgbà lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni mo sọ. Ó dàbí ìmùlẹ̀ tí mo fẹ́ fi sílẹ̀, tí mo fẹ́ mẹ́nu báyìí. Ó dà pé mo ti fi ìkan ẹ̀ sílẹ̀ tó jọra. Bóyá mo ti filẹ̀, bóyá mi ti filẹ̀. Tí n bá ti filẹ̀, tí n bá wò pé mi ti filẹ̀, màá fi òun náà sílẹ̀. Bàbá tí mo fún ní àṣírí, babaláwo ni wọ́n. Wàláì, babaláwo ni wọ́n. Tí wọ́n ti ń ṣe iṣẹ́ nígbà tí irú mi ti wà ní kékeré, wọ́n ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, torí nígbà tí wọ́n sọ ọjọ́ orí wọn, mo rí i pé nígbà tí irú mi ti wà ní, bóyá mo wà ní primary or secondary school, náà ti ń ṣiṣẹ́. Tí n tiẹ̀ tí mọ nǹkan tí màá ṣe rárá ni wọ́n ti ń ṣiṣẹ́. Náà ti wà lójú ọ̀nà yìí. Ẹ mọrú àṣírí tí irú àwọn bàbá báyìí tí wọ́n ó ti lò, kán ti máa lò. Ṣùgbọ́n èmi pẹ̀lú bàbá jíjọ sọ̀rọ̀ online ni mo ti pàdé wọn. Wọ́n bá mi sọ̀rọ̀ lórí ìmùlẹ̀, bí àwọn ń fẹ́ ìmùlẹ̀ gidi. Mo ní bàbá, ń ṣiṣẹ́ lé lórí. Mo ṣiṣẹ́ lé lórí, mo get back sí bàbá pé bàbá tí ẹ jẹ́ ń gbádùn gbogbo ìgbà ni wọ́n ń bi mí lérè pé bóò ni àwọn fẹ́lẹ̀ táwọn máa lò táwọn owó ròyìn làwọn ń fẹ́. Mo ní kò sí wàhálà, àárì. Mo wá bá múlẹ̀ pàdé. Bàbá ẹ já gbìyànjú ìmùlẹ̀ tó dáa ni, torí mi náà ti ṣe fún yàn tí mo ti gbé sí ayọ̀. Bàbá ní kò sí wàhálà, àwọn ò fẹ́ fọwọ́ àwọn ṣe, èmi náà ni kí n bá wọn ṣe. Bàbá, tèmi bàbá yín ṣe yóò yàtọ̀, ẹ ti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ẹ̀yin lè máa fojú ẹ̀ wò, ṣùgbọ́n tèmi yóò bá ṣe yóò yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe rò ó. Wọ́n ní kò sí wàhálà. Mo bá bàbá ṣe. Ìjọ́ kẹrin ni bàbá pè mí pé ó tó ròyìn. Ìmùlẹ̀ tó tó ròyìn ni. Ìmùlẹ̀ tó tó ròyìn pé ni. Mo fẹ́ kó gbìyànjú ẹ̀ tó bá tí ì gbàbẹ̀ kọjá rí, tó bá wà lọ́wọ́ ẹ̀ tó tí ì gbàbẹ̀ kọjá rí, lọ gbàbẹ̀ kọjá. Lọ ṣe ní ń jẹ́ bẹ́ẹ̀, lọ ṣe tó bá jẹ́ pé ó wà lọ́wọ́ ẹ̀. Tọ́kì tí n bá ṣe ń fi sílẹ̀ orí pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni wọ́n filẹ̀ tí mo rẹ́ni tó pè mí tó ní gbogbo àwọn àṣírí tí mo fi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ń bá nínú ìwé bàbá wọn. Inú mi dùn pé a ṣe pé kì í ṣe rọ́ nínú, torí àwọn tí wọ́n ń sọ fún apáyé ẹni tó, àwọn tó ń pè wá pé àwọn bá nínú ìwé bàbá wọn, wọn yìí sọmọ ilé Ifẹ̀. Bí kẹ́lómi wà lábẹ́ òkúta tí ò tiẹ̀ dé fẹ́ rí rárá. So túmọ̀ sí pé kì í ṣe mi ni mo fún wọn, àti pé lọ́wọ́ Ọlọ́run. Ó túmọ̀ sí pé kì í ṣe rọ́ là ń pa. Ọ̀pọ̀ ẹni fọ́lọ́run. Báwo ni ìmùlẹ̀ yìí ṣe wá lọ? Ẹ wá igbá tó bá tóbi díẹ̀, ẹ sì wá àgùntàn. Ẹyẹ ẹ̀gà 3, ààyè ló dáa jù. Alápáǹdẹ̀dẹ̀ 3, ìdí ewé oríjì, ìdí ayé ọ̀bàlẹ̀, ìdí ewé obì àbàtà.
tẹ́ bá ti kó àwọn ẹyẹ mẹ́fẹ̀ẹ̀fà yìí sínú igbá á kó àwọn ewé á kó lé lórí. tá bá ti kó lé lórí tán ẹ wá pa òkété, ẹ dú òkété, ẹ̀jẹ̀ rẹ̀ ẹ rò sí wọn lára nínú igbá, sẹ̀wọ̀n pé ti dì wọ́n ní kíní wọn lè fò, ẹ rò sí. tẹ́ bá ti rò sí tán ẹ wá fi gbàǹdè ẹ wá dé ládé pa. tẹ́ bá ti dé ládé pa, àgùntàn tí ò tí ì bímọ rí ṣùgbọ́n tó ti dàgbà ṣùgbọ́n tí ò tí ì bímọ rí, odidi àgùntàn yẹn la pa, á wá là láyà, á wá fọwọ́ tí kó ìfun ẹ̀ sẹ́gbẹ́ kan, ìgbáhùn tó báyìí hùn á wá gbé sínú ẹ̀. ó ṣòro láti ṣe bẹ́ẹ̀ sì sínú, á wá kó ìfun ẹ̀ lé lórí. tá bá ti kó ìfun ẹ̀ lé lórí tán, ewé ìtìpọ́n ọlá ńlá tò lé lórí lọ, ládà lé lórí, tá fi bo ìfun yẹn. aṣọ ara àrókò ńlá wà gbé látẹ̀ ńlá fi yí ẹran yìí, á fi yí lódìdí bẹ́ẹ̀ ńlá yìí. tá a bá ti yí, á wà gbé sínú agbada. tá a bá ti gbé sínú agbada, tá a jó iṣẹ́ ìtàn, á wà kèrègbè tó bá lè gbà á, tàbí àdó atọ́ tó bá tóbi tó lè gbà á. sẹ́yìn pé tẹ́ bá jó tán náà yóò pọ̀, ṣùgbọ́n ó ní bí ó ṣe mọ̀ náà o. sẹ́ẹ̀rí kèrègbè yìí tó lè gbà yìí, aṣọ tí wọ́n ti fi bo tán ti dàbò kíní kó tó di pé aṣọ yìí ńlá ràn mọ́ kèrègbè yìí lára. tá a bá ti rán mọ́ lára, ẹ̀tù yẹn á wà rọ́ sínú ẹ̀. tá a bá ti rọ́ sínú ẹ̀, á pa adìyẹ, àkùkọ adìyẹ kan, ẹ̀jẹ̀ á fi sí ara aṣọ yìí, á wà lọ gbé pamọ́. ó di ẹ̀yìn ọjọ́ kẹta, níbi tẹ́ ẹ̀ ti ní rí rárá, tàbí kẹ́ tilẹ̀kùn mọ́ sínú ilé kan, níbi tẹ́ ẹ̀ ti ní rí rárá lẹ́ gbé sí, yóò wà ńbẹ̀. tó bá di ọjọ́ kẹrin, ọjọ́ kẹta ni, ṣùgbọ́n ọjọ́ kẹrin ni kẹ́ ẹ tó gbé, kẹ́ ẹ tó lọ gbé. tẹ́ bá ti lọ gbé ńbẹ̀, ó ti di òòṣà, wàláhì ó ti di òòṣà, ó ti di lílò. tẹ́ bá ti lọ gbé ńbẹ̀, ó ti di òòṣà, ó ti di lílò. ẹ̀rù gan bà wọ́ gan pé o lo àṣírí. tí bàbá tí wọ́n ti ń lo oríṣiríṣi àṣírí tèmi gan ò gbórí bọ̀, tí wọ́n fi ń sọ fún mi pé ó tó ròyìn àṣírí ni. a dúpẹ́ lọ́wọ́ ibi tá a ti gbà á, torí pé wọ́n sọ àṣìbá bẹ́ẹ̀ náà. tí wọ́n bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ó sọ fún ọkọ ọmọ àgbà ni ọ́. tó bá lọ tán fẹ́ ṣèbéèrè sí nǹkan, wọn ò kọ́ sọ fún ọ pé ṣé wọ́n gan mọ̀ rẹ̀ pé ọmọ àgbà ni ọ́ o. àṣírí tó jẹ́ ni. tó bá lò níjọ́ kìíní, ìjọ́ kejì, ìjọ́ kẹta, o gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ bó ṣe lọ, tí wọ́n gẹ́gẹ́ máa ròyìn ẹ̀ pé nǹkan tó rí rèé o, eléyìí tún jọ ọ́ lójú ohun tó rí rèé o. bẹ́ẹ̀ ni ìmùlẹ̀, àṣírí máa ń bá ìmùlẹ̀ lára ni. ó jẹ́ nǹkan tó yẹ kí gbogbo onígbìyànjú, ó fẹ́ máa gbìyànjú, o gbọ́dọ̀ ní ìmùlẹ̀ tó dáa, o gbọ́dọ̀ ní lára, o gbọ́dọ̀ ní ìmùlẹ̀ tó dáa lára, torí pé nǹkan kan ni yóò ṣe àtẹ̀gùn fún nǹkan kan. mo máa ń sọ̀rọ̀ ìmùlẹ̀ dáadáa. ìmùlẹ̀ ẹ̀bẹ̀ àgbà, àwọn míì ò ní sáwọn sẹ́yìn ní káwọn tó máa ṣe ẹ̀bẹ̀ àgbà. torí pé ó ń jẹ́ fún wọn kíákíá, sọ̀rọ̀ kí bẹ́ẹ̀ ló ṣe rí fẹ́lòmíì ni, kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. ọ̀nà tí wọ́n tọ̀ tó dán mọ́rán yẹn, àìmọye èèyàn ló tọ̀ tó ṣubú, tó yọ̀ ṣubú. àìmọye èèyàn ni wọ́n tọ̀ ọ̀nà yẹn tó yọ̀ ṣubú. mo máa ń sọ, o gbọ́dọ̀ jẹ́ onígbìyànjú, má jẹ́ kí nǹkan bàjẹ́ tán kó tó ẹsẹ̀ wá máa ṣe gbìyànjú. tí n tó bá jẹ́ onígbìyànjú tẹ́lẹ̀ tó ń ṣe ìgbìyànjú tí nǹkan sì ń dùn lọ, má jẹ́ ó dìgbà tó bá bàjẹ́ kó tó bẹ̀rẹ̀ sí ní ṣe gbìyànjú. o gbọ́dọ̀ kó pọ̀, sàárà, àdúà àti gbìyànjú, o gbọ́dọ̀ kó papọ̀ ni. torí pé tó o bá jẹ́ onígbìyànjú tó bá fẹ́ yí bírí, àwọn gbìyànjú wàláhì yóò gbé ọkùnrin. mo sọ fẹ́nìkan pé tó ń bá mi sọ̀rọ̀ níjọ́ wo ni pé bí gbòòrò ṣe rí, gbòòrò ṣe o, kò sówó, kò sí kan, kò sí gbá, kò sáwo tó sàn mú ní. tó o bá jó ní gbìyànjú, ìgboro lè lé lóòótọ́, ṣùgbọ́n nínú bó ṣe lé yẹn náà ló sì máa rí tiẹ̀ ṣe. ó lè má tó bó ṣe yẹ kó ṣe tó. ó dàbí tọkọ-tìyàwó tí wọ́n jọ wà nú létí inú wọn ń dùn, tí ọkọ ò gbìyànjú pé mi ì fẹ́ fìyàwó mi lẹ̀, tíyàwó ò gbìyànjú pé mi ì fẹ́ fọkọ ńlẹ̀, tí wọ́n fàdúrà tí wọ́n fi gbìyànjú tì. ẹ̀ẹ̀kan tó bá yí bírí, owó tẹ́ ẹ̀ ná pé kó má túká kò tó nǹkan tẹ́ ẹ̀ ná. nígbà tó bá túká tán, ó tún lè mọ́ sí so mọ́. ọlọ́run ràn wá lọ́wọ́. 080 61 48 254 090 72 79 33 48. Prince Ọlọ́gbẹ́nlá lórúkọ ti tèmi, aka ọmọ Gíẹ̀sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa.